tún mú wá ẹ tún káàbọ̀ sábàlá yìí lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó oníròyìn tí a ní fún yín lónìí rèé. Benny Hart ṣàlàyé ìdí tó fi fẹ́ Ese Walter. Ọmọ mi ní gbogbo àwọn ọmọ ọkọ mi, Ani Idibia ló sọ bẹ́ẹ̀. Alhaji lu ìyàwó rẹ̀ nílùkulù nílùú Èkó nítorí ẹja. Ẹ̀wọ̀n wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Sọ̀rọ̀sọ̀rọ̀ rédíò ní Benny Hart tó ṣe ìgbéyàwó pẹ̀lú Ese Walter, arábìnrin tó tú àṣírí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olùṣọ́-àgùntàn Bíọ́dún Fátóyìnbó tìjọ Koza lọ́dún 2013 ti sọ wípé òtítọ́ inú Ese tó tì í jáde láti sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ náà ló mú kí ọkùnrin fà sí i. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní gbogbo àwọn tó yí àwọn ká ló ti àwọn lẹ́yìn digbidigbi, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà dáadáa ló ń sọ ẹ̀rọ ẹ̀gàn káàkiri. Ó sọ wípé ọ̀rẹ́ lásánlàsàn ni òun àti Ese jẹ́ nígbà tó sọ ohun tó ṣẹlẹ̀ fún òun, ó sì jẹ́ ohun tó bà òun lọ́kàn jẹ́ gidi gan ni nítorí wípé olùṣọ́-àgùntàn Fátóyìnbó jẹ́ ẹni tó ń bọ̀wọ̀ fún gidi. Benny Hart ní òun ló ń gbà á ní ìmọ̀ràn láti ṣe ohun tó tọ́ lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n tí àwọn ènìyàn kọ̀ọ̀kan fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rẹ̀. Ó ṣàlàyé wípé Ese ṣe ohun tó ṣe láti lè ní ìbàlẹ̀ ọkàn àti láti gba àwọn yòókù tó ní irú ìṣòro bẹ́ẹ̀ ní ìmọ̀ràn tó tọ́. Ó ní ìyàwó òun jẹ́wọ́ nítorí wípé ó jẹ́ ẹni tó ní ẹ̀rí ọkàn tí kò sì jẹ́ gba ìgbàkúgbà rárá, eléyìí ló sì mú kí ọkùnrin túbọ̀ fà sí i dáadáa. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lẹ́nu lọ́lọ́ yìí, ìyá ọlọ́mọ méjì àti ìyàwó ògbóǹtarìgì olórin orílẹ̀-èdè Nàìjíríà ní Two-Face Idibia sọ̀rọ̀ nípa ìbájọ́rẹ̀ tó wà láàrin òun àti àwọn ọmọ olórin náà táwọn obìnrin mìíràn bí fún un. Ó sì fi hàn wípé ọmọ òun ni gbogbo wọn jẹ́. Ó ṣàlàyé pé gbogbo wọn ló ní ọgbọ́n lórí tí wọ́n sì dùn wò lójú, àti pé àwọn ní ìbájọ́rẹ̀ rere gẹ́gẹ́ bí ìdílé pẹ̀lú àwọn ọmọ wọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà. Ani Idibia ní Zion jẹ́ ẹni tó máa ń lẹ̀ pẹ́kípẹ́kí mọ́ Isabel tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́, inú òun sì máa ń dùn tí wọ́n bá ti wá sí ilé mọ̀lẹ́bí wọn. Ó fi hàn wípé òun àtọkọ òun gan-an fẹ́ kí àwọn ọmọ wọn gbádùn ìgbà èwe wọn nínú ìrẹ́pọ̀ àti ìfẹ́, inú àwọn sì ń dùn sí èsì akitiyan wọn yìí. Ani wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá àwọn ọmọ náà fún òye wọn tó rinlẹ̀ dáadáa, ó sì tún dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ fún fífi àwọn ọmọ wọn síwájú ohunkóhun nínú ìgbésí ayé rẹ̀. Fatima Bankole tó jẹ́ ọmọ ọdún 24 lè lérò wípé mímú ẹja ẹyọ kan nínú ìkòkò ìsásùn kì í ṣe ohun bàbàrà, ṣùgbọ́n ọkọ rẹ̀ Alhaji Kamoru Bankole ò rí bẹ́ẹ̀ rárá, níṣẹ́ ló lù ú bí ẹni lu bàtà. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí ìyàwó Alhaji kẹta fi ẹjọ́ ìyàwó kìíní Fatima sùn fún ọkọ wọn wípé ó mú ẹja ńlá nínú ìkòkò ìsásùn. Fatima ṣàlàyé wípé òun fi ẹja náà sínú àwẹ̀ ó ní, ṣùgbọ́n ẹ̀yìn etí Alhaji ní àlàyé náà bọ́ sí nítorí pé níṣẹ́ ló lù ní àlùdojúbolẹ̀ tó sì tì mọ́lé fún ọjọ́ 3. Nígbà tí Fatima ráàyè sá lọ ni wọ́n tó gbé lọ sílé ìwòsàn níbi tí àwọn dókítà ti bá a rán ojú rẹ̀ ní ọ̀nà 26. Fatima fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọkọ òun ti máa ń fi ojoojúmọ́ lu òun, ṣùgbọ́n tó jẹ́ wípé eléyìí tó ṣe gbẹ̀yìn yìí ló burú jù. Àwọn ọlọ́pàá ti wá fi páńpẹ́ ọba mú ọkọ arábìnrin náà, wọn yóò sì fìwé pè é sílé ẹjọ́ láìpẹ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Benny Hart ṣàlàyé ìdí tó fi fẹ́ Ese Walter. Ọmọ mi ní gbogbo àwọn ọmọ ọkọ mi, Ani Idibia ló sọ bẹ́ẹ̀. Alhaji lu ìyàwó rẹ̀ nílùkulù nílùú Èkó nítorí ẹja. Àríjú ẹ̀ lọ lórí abala yìí lórí ètò Agogo Ayọ̀ fún tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú.